Pálapàla mọ̀ á pọ̀ lára àwọn èèyàn gan o. Àwọn èèyàn ti gbàgbé orúkọ tí wọ́n ń pe ìjọba pé amúnimóògùn ló kọ ìjọba. Kí ló fa sábàbí ọ̀rọ̀ náà ni wípé gómìnà Adémọ́lá Adélékè fẹ́ ṣe ọ̀nà alábala méjì fún wa ní Ìwó. Wọ́n sì ti kéde pé kó ní kálukú kó lọ kó gbogbo pàǹdùkú rẹ̀ gbogbo ọjà rẹ̀ kúrò nínú ilé ìtajà pé wọ́n bẹ̀rẹ̀ sí náà wo gbà tó yẹ kí wọ́n wó kí iṣẹ́ ó lè bá wọn tẹ̀síwájú lójú ọ̀nà náà. Wọ́n sì ti gbé àwọn ọkọ̀ tí ó mọ̀ ṣiṣẹ́ wọ́n ti gbé lẹ̀. Ṣàdédé làwọn tí ó ṣiṣẹ́ wọ́n bá dénú ọkọ̀ láàárọ̀ ìní bá bá ẹbọ nínú ọkọ̀, kàyéfì ńlá. Abẹ́rẹ́ pé ọ̀rọ̀ burúkú tí ọ̀rọ̀ lẹ́yìn ní gbá àbẹ̀wò ó lè jẹ́ ìfẹ̀sùn kan ìwé tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé ó ìgbàkúgbà tí wọ́n gbé máa gbé nǹkan tí ó sọ ìlú di tí ó sọ̀rọ̀ agbó ìlú iṣẹ́ yẹn kí ẹ gan o. ọwọ́kọ́wọ́ làwọn aráàlú ìlú náà wọ́n dàbí wọn fáwọn ilé ìgbà ṣe ká fún wọn. Wọ́n ti débẹ̀ láwọn nígbà bá ẹbọ. Iṣẹ́ wọn ti ya wọn kélekèle láti lọ́ máa gbọ́ kí ni àwọn èèyàn sọ fún ní ń bẹ lẹ́nu àwọn èèyàn. Ní bá gbọ́ táwọn sọ àwọn kan sọ pé irọ́ ni n ò lè ṣe nǹkan àfọlá ní ìdí ní eléyìí làwọn èèyàn fi bẹ̀rẹ̀. Lónìí láti bẹ̀rẹ̀ iṣẹ́ bí ẹ ṣe bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ wọn nù o. Bí ẹ ṣe bẹ̀rẹ̀ ṣiṣẹ́ wọn lọ́nà àwọn èèyàn bá ń hó yàn kan kódà ẹlòmíì ṣẹ̀ṣẹ̀ ń kó ọjà rẹ̀ ní pọ́lọ́ lọ yọ ẹlòmíì gan. Ẹ bá àwọn èèyàn ṣe ń rọ́ lọ tí ń rọ́ bọ̀ ní gbogbo ẹ̀ ṣáàgbẹ́nu tán ló ń kálukú wà ní orílẹ̀ èdè pé bóò ní ìṣe sọ̀rọ̀ ara mi báyìí ní ìsìn. Ní bá aláwòye tó bẹ̀rẹ̀ sẹ́yìn bó ṣe gba kínní ògógóró ojú náà kan ló bá dà sẹ́nu lójú ẹ̀ bá ń sanu. Ilé ọgbọ́n kankan o ní bá ń bá ṣe lọ ní wo tó yọ owó lọ. Ẹ̀wà máa wọn tọrọ ìdún jù. Àwọn tí wọ́n bá ń bá jẹ́ ń sọ fún pé ẹyọ setback ilẹ̀ torí ọjọ́ iwájú ìjọba lè fẹ́ ṣe nǹkan ìjọba lè fẹ́ ṣe gbà ẹ wo létẹ̀ ń wò tí ọkọ̀ ìwà wájú ẹ ẹ rí i pé kọ̀ọ̀kan lulẹ̀ setback ti wà níbi ilé yìí ọ̀rá wo ẹnu fẹ́ǹsì tí wọ́n mọ tí wọ́n ọgbà tí wọ́n ra ṣe tó gùn sí títì díẹ̀ nìkan lọ jẹ kò jẹ nítọ́jẹ́ ilé gangan kódà ẹ mọ̀ rí bàbá oní nǹkan gan tó nílé lọ́nà òrèrè pé kí ló fẹ́ ṣẹlẹ̀ gan ọkàn bàbá ìbalẹ̀ kò fòyàyà rẹ̀ ọjà nígbò mọ̀ pé àìtọ́ yẹ kó wọn yọ́lẹ̀ ń ti yọ́lẹ̀ ọlágbára ẹ wọlé eléyìí náà ẹnu iwájú rẹ̀ ni wọ́n rọra jẹ wọn ò jẹ ilé gan tó bá jẹ́ kéèyàn náà lọ yọ kí wọ́n pé ń lo lẹ́ẹ̀mí tán ní tó bá wù mí ni mo lè dán wò ń lo iwájú tó ṣe gbogbo ẹ̀ tán bí àgbà kó o ṣe ṣẹlẹ̀ sí ẹ̀nì kí wá sáwọn nìkan o kàyéfì ńlá lọ̀rọ̀ ẹ̀ mo fọ́ náà ọba búra tí ẹni àwí fún ọba jí ọgbà ẹni àfọ̀fọ̀ ọba jí ọgbà tí wọ́n bá ní kẹ́ ẹ yọ àyè lẹ̀ níwájú ilé nítorí ọjọ́ iwájú torí gbogbo ilẹ̀ láyé ìjọba ló nílẹ̀ àtọ̀ bá wù ìjọba ló sì lè filẹ̀ dá gbogbo àwọn èèyàn dúró pé kí ló fẹ́ ṣẹlẹ̀ ṣé wọ́n wà wú adúlé náà ni àwọn ilé ní ẹ̀fọ́ kan balẹ̀ kò sí nǹkan tí ó ṣe lé àwọn ti yọ ààyè tí wọ́n jọba mọ́ ní kéèyàn yọlẹ̀ síwájú ilé ẹ rí i pé kíní wọn ti kúrò níbi ilé alákọ̀ọ́kọ́ ó ti bọ́ síbi ilé alájà mẹ́ta àbájá méjì sí ni ẹ rí i pé ó ti dé bẹ́ẹ̀ bó ṣe wá ń lọ wẹ́rẹ́ ẹ rí i pé kọ̀ọ̀kan lùbí tí wulẹ̀ ọmọ pa ṣùgbọ́n gbogbo tó jẹ mọ́ ọgbà kékeré tí wọ́n ṣe síwájú rẹ̀ owó ọgbà yìí kí la fẹ́ lò bẹ́ẹ̀ ni pé tẹ́ ẹ bá ti ra ilẹ̀ tó bá bọ́ sẹ́gbẹ̀ẹ́ ọ̀nà ẹ má sọ pé ẹ lò tán o torí ọjọ́ iwájú àdúgbò tẹ́ ra lẹ̀ sí ẹ̀ẹ̀mọ́ tí ó padà dì ẹ̀ẹ̀mọ́ tíjọba ó gbé dìde ń bẹ̀ tí ó bùkún ọrọ̀ ajé àdúgbò náà ẹ wá nǹkan fìdílé ẹ jẹ́ àjọ ohun tó ṣẹlẹ̀ sáwọn tí àwọn lulẹ̀ wọn tán tí wọ́n bulẹ̀ wọn tán tí wọ́n ní kí ni ó ṣẹlẹ̀ kò sí nǹkan tí ó ṣẹlẹ̀ àná ilẹ̀ àwọn ẹ wá ohun tó ṣẹlẹ̀ sáwọn náà ẹ wàrà tí ọkọ̀ tí ń wọlé ẹ wàrà tó fi wọn dá ẹ wàrà tó fi dúkìá wọn dá lójú ayé wọn látàrí àìgbọràn ẹ wo bàbá olówó bó ṣe jókòó ọkàn ẹ balẹ̀ kò sí nǹkan pé mo ti fààyè lẹ́yìn lójókòó ẹ wò bó ṣe jókòó ọkàn ẹ balẹ̀ kò sí nǹkan wọn kọ lulẹ̀ rẹ̀ wọn kọ lu nǹkan wọn kọ dúkìá rẹ̀ ẹ wá jẹ́jọ́ farabalẹ̀ ẹ jẹ́ àjọ tẹ̀síwájú ká wá lọ wo àwọn tí wọ́n ní àwọn olùlé àwọn tán kẹ wá wo ohun tó ṣẹlẹ̀ sí wọn kọbẹ lójú akọ́là lọ́wọ́ ọ̀fẹ́ ní. ẹ wá wo ohun tó ṣẹlẹ̀ sáwọn ìlòlẹ̀ mi tán náà ẹ rí ní kálukú tí ń gbòòrùn ara rẹ̀ ẹ wo bí ọkọ̀ burúkú ẹ̀rú ṣe ń jẹ iwájú ilé ẹ wo ohun tó sọ lédì ẹ̀yin náà ẹ wo ohun tó sọ lédì ẹ bó ṣe jẹ igi mú léhùn ẹ bó ṣe jẹ lé
ẹni awí fún ọba jẹ́ ọgbọ́, ẹni afọ̀fún ọjọ́ ajé ọgbà. Ẹ wo nǹkan, ẹ wo nǹkan, ẹ wo nǹkan. Àwọn èèyàn gan kétò pé owó ajé o, ẹni ẹ̀wẹ̀wẹ̀, ẹ wo nǹkan ẹ̀wẹ̀wẹ̀, ẹ bó ṣe fa ilé ìlúlẹ̀, ẹni ẹ̀ bó ṣe fa ilé ìlúlẹ̀. Wọ́n sọ wọn ò gbọ́ o. Ẹ yọ setback ilẹ̀, ẹ fa ààyè ilẹ̀ níwájú torí ọjọ́ iwájú. Àwọn tó fààyè ilẹ̀ lẹ́ẹ̀kan sáà ti rí pọ́kàn wọn balẹ̀. Lẹ́yìn kékeré tí wọ́n yọ iwájú nìkan ni ọlọ́sí. Ṣùgbọ́n lẹ́yìn ní ìsìn odidi iwájú ilé àwọn pílà nǹkan tó gbé lérò wọ́n ti wó lulẹ̀. Ẹ dákun, nígbà tí pílà iwájú ilé bá ti wó tí gbogbo ilé ti fìdí jálẹ̀ kí á ló kù. Ẹ̀yin yẹn wá ní tójú àwọn èèyàn ríre o. Kí la fẹ́ lò ń bẹ̀ ni pé tí wọ́n bá tọ́ bá ẹ̀pẹ́lẹ̀ ọ̀jẹ́ ẹ̀kọ́ fún gbogbo àwa tá a bá ń ra lé tá à ń ra lẹ̀ lẹ́bàá ọ̀nà. Ọ̀jẹ́ ẹ̀kọ́ fún wa o. Torí pé àmọ́ nǹkan tí ìjọba ó ṣe lọ́la o. Ọ̀nà tẹ́ ń wò yìí bó dàbí àṣẹ ń wọlé tí ẹ̀ pẹ́ kí inú aráàlú ọmọ bàjẹ́ inú wọn ń dùn ní inú aráàlú ń dùn ní pé ègún lọ o, ìlú wo fẹ́ dàgbàsókè, ọ̀nà alábala méjì, mẹ́rin lọ́tún mẹ́rin lósì, tí ìrẹ̀ ọ̀sẹ̀ lẹ̀ rí. Wọ́n ń dúpẹ́ nínú wọn ń dùn. Kódà ẹlòmíì ń sẹ́kì tó gbogbo ẹni tó bá ní ọmọ ṣeéṣe ẹnu mi kọ́lẹ̀ ti gbé pé wọ́n sàn sí pé ràgùdù tọ́ ètò ìlú ọmọ Yorùbá mú wá fún yín lónìí rẹ̀ bí ṣe ń lọ nílùú lọ́wọ́lọ́wọ́ rẹ o. Ibi yẹn bá tún bá dé lójú ọjà lọ́la á tún mọ tẹ̀síwájú á mọ wá ṣe tí gbọ̀ yín. Ẹ wá nǹkan fìlé àbí kẹ́ fìdílé nǹkan kẹ́ ẹ wo bí ìyókù ṣe lọ ó sì ṣẹ́kù sẹ́yìn. Ẹ farabalẹ̀ kẹ́ ẹ wò tán ó dàbọ̀ mọ́. Èmi ẹ̀ pé méjì. Wọ́n máa fi kọ̀ọ̀kan ìjọba. Wọ́n bí ní mọ́. ATM. Oh, èso. Blogging yàtọ̀ sí radio presenter. So wọn bá àwọn tó ń ṣe research. Àwọn ṣe research àwọn sì náwó. Wọ́n kàn ṣe rédíò.